Ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin olólùfẹ́ ojú abẹ náà la kí pé káàbọ̀ padà o àánú Olódùmarè ní fi ń sílẹ̀. ẹ ṣé o. Tádìtàdì la ní kọ̀ mọ́jọ́ sẹ́lẹ̀. Tàǹtàǹtì tó gbé lẹ́sẹ̀. Ògúndà kan kò yẹ tán ó tó lóun ògúndà méjì. Ọ̀rọ̀ àwọn Pegasan ńlá ń jẹ lẹ́nu tá àti ìjẹsán látàrí ìyanṣẹ́lódì wọn pẹ̀lú iléeṣẹ́ Dangote Refinery. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ náà ní káwọn èèyàn wọn kí wọ́n máa palẹ̀ mọ́ kán máa múra lẹ̀. Ẹgbẹ́ òṣìṣẹ́ ń palẹ̀ ogun mọ́ òrìṣà máa jẹ́ ọ̀tẹ̀ ẹnu àwa jáde. Wọ́n ní káwọn náà máa múra lẹ̀ fún ìyanṣẹ́lódì. Bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin lólùfẹ́ ìkànnì láti iléeṣẹ́ Awikonko TV. Àwọn aríjàgbá ni mo lè ṣàpèjúwe ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC sí eléyìí tí Comrade Joe Ajaero tẹ́ ẹ̀ bá gbàgbé láti bẹ̀rẹ̀ ìjọba yìí ìjọba eléyìí tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ń tukọ̀ rẹ̀ àìgbọ́ra ẹni yé látàrí báwọn ṣe nígbàgbọ́ pé ó jẹ́ látìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú àtakò kan eléyìí tó mú kọ́rọ̀ rẹ̀ ọ̀hún kó má di gbọmọgbọmọ ibi ọba ti láǹfààní láti gborí sí báyìí yóò sọ̀rọ̀ wọn di bá mi ni tẹ́ ẹ̀ bá gbàgbé Comrade Joe Ajaero lórí ọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ ọba tó kéré jù láti $1,000 náírà sí $1,050 náírà ó di fanfa débi pé ìfikùnlukùn ilé tí yẹn ní ká parí tí yẹn máa gbìmọ̀ tí ó bá jẹ́ ọgbọ́n ní wọ́n fi ṣe ni wọ́n bá dẹnu ilẹ̀ ìkọlẹ̀ látàrí bí wọ́n ṣe ń pa àwọn kò lè gbà àwọn kan jọ lórí ti àwọn ẹgbẹ́ Pegasan ilé tí yẹn ní fanfa pẹ̀lú ẹ̀bù pọ̀npọ̀ aládàáni ti Dangote tẹ ìgbésẹ̀ ilé tí mo rò pé ẹ kó jẹ́ ń bá nífẹ̀ẹ́ Nàìjíríà tó ẹ kó jẹ́ ń tó kọ́ wọ̀n jù nípa ẹ̀bù pọ̀npọ̀ ti Dangote yìí abala méjì tó nípọn jù ní iléeṣẹ́ Dangote ń ṣe fúnlẹ̀ Nàìjíríà o àkọ́kọ́ mú àdínkù dé bá máa lọ rè képo wálé tílẹ̀ òkèèrè ìtìjú ńlá lọ jẹ́ fún orílẹ̀-èdè tẹ́ pé ń pọnpo tí ń wapo nílẹ̀ rẹ̀ kó tó lọ máa rè wá lókè òkun nǹkan ìtìjú gbáà ni ọmọpọlọ dání kódà ọsọ adi orílẹ̀-èdè tí ọmọ ti ń ṣe ni bíi kéèyàn kọ́ lé kókó kọ́ máa lọ faná sí kàkà tí èèlọ tó lé kókó kọ́ máa lámà kó mọ̀ tí ìgbèpé owó tí èèmọ̀ faná kọ́ lọ fi ṣe àmọ̀ kó àbí kó ṣe bíríkì èkejì ní exchange rate pẹ̀lú owó ilẹ̀ òkèèrè níní epo aládàáni tó jẹ́ epo tí ẹbù pọnpo ó jẹ́ kí ọ̀rọ̀ pàṣípààrọ̀ price ti mẹ́ lórí exchange rate ó yẹ kó lọ ọlẹ̀ sí méjèèjì ó sì ń dìtàmì ìgbé ayé àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí ẹnìkan bá jẹ́ pé ó ń gbógun ti ru nǹkan bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ó ń tàn ta lẹ̀ Nàìjíríà ni eléyìí tó yẹ pé aṣàpèjúwe àwọn ẹgbẹ́ Pegasan látàrí ẹ̀sùn wọ́n ní àwọn èèyàn tí wọ́n tó 800 workers wọ́n là ní ilé iṣẹ́ Dangote ló lé dànù wọ́n lọ wá lọ fi àwọn òṣìṣẹ́ ọmọ ilẹ̀ òkèèrè akọ́ṣẹ́mọṣẹ́ expatriate wọ́n ló tó 2,000 tó ìdípò rẹ̀ ṣùgbọ́n Dangote takò ọ̀rọ̀ wọn yìí ó ní kò dín ní 3,000 ọmọ ilẹ̀ Nàìjíríà tí ẹ sì ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ní ẹ̀bù pọ̀pọ̀ ti Dangote 3,000 àwọn èèyàn ẹ sì ní kọ́mọ adẹ́yẹ sí gbogbo àwọn tí wọ́n wà bíbí wọn ṣe ń lòdù crude oil tí wọ́n fi látàtòpọ̀ sí ọ̀dọ̀ iléeṣẹ́ ìbùpọ̀pọ̀ Dangote yìí ẹni kí wọ́n mọ̀bọ̀n ṣiṣẹ́ mọ́ kí wọ́n lè jẹ́ kí ìpọnpọ̀ faraàlú ọwọ́ fáńfà wọn yìí tẹ́ ẹ bá rí pé kó bá wọ́n jálá epo kan bá gbẹnu òkè sí kò sẹ́yìn gbèsè àwọn Pegasan mú wáyé ilé ìtàn kan ti ń fi léde pé ẹgbẹ̀rin náírà ó lébélé ń já ó ti ń di 50 náírà ó ti fẹ́ẹ̀ tó 1,000 náírà ó ti ń lébélé ń já ilé ìtàn pé ìgbésẹ̀ ọ̀hún bí àwọn ọ̀tálẹ̀ Nàìjíríà ni o ilé ìtàn pé ìgbésẹ̀ tí wọ́n bá ń gbé yìí ẹlẹ́sẹ̀ kan ti ń dára ni. ọ̀nà ẹlẹ́sẹ̀ méjì ní dá sí tá a bá wá ní ká wò dáadáa iléeṣẹ́ ìfọpo Dangote wọ́n ti ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn Pegasan gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó bọ́ síta àtijọba àpapọ̀ wọ́n ti ṣùgbọ́n wọ́n ní àbájáde ìpàdé wọn pé ó forí sánpọ́n ìdí tí ó forí sánpọ́n náà ni pé ìwọ ò ní wọ́n kún èmi náà ò ní gbà láàbọ̀ ní ọ̀fẹ́ jẹ́ afẹ́kọ̀ọ́ gba àwọn òṣìṣẹ́ ìpadà mi ò ní gbà padà ó ní ìdí tí mo fi lé wọn lọ àtúntò mo fẹ́ ṣe safety standard tó sì kan lé iṣẹ́ mi ni mo ṣe eléyìí ọ̀kàn yín ń tá a rò pé ó yẹ káwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ṣe leléyìí tán bá fẹ́ jà fún òṣìṣẹ́ bóyá wọ́n yan ọ̀tẹ̀ fi lé wọn lọ àkọ́kọ́ leléyìí ká ní wọ́n yan òṣìṣẹ́ jẹ lórí ọ̀rọ̀ owó àjẹmọ́nà àtowó oṣù ká lóṣìṣẹ́ kan ní farapa kò rí tọ́jú ní tí mo lérò pé ó yẹ káwọn ẹgbẹ́ òṣìṣẹ́ kí wọ́n dìde kan láwọn ń jà fún lélẹ́yìí. tàbí kí wọ́n bọ́ pé ìlànà wo lẹ gbà lé hàn àwọn tẹ́lẹ̀ kẹ́fí pé wọ́n jágbẹ̀yìn bẹ́bọ jẹ́ ìtọ́rọ̀ wà lára àwọn ẹ̀sùn tẹ ẹ jẹ́ ká wo procedure níbo lẹ ti rí àwọn fàtì yìí. èyí ṣe gbogbo nǹkan láàmú dún kòkò mọ́ ni tàbí láàmú lè pọnpọn pé tìpátìkù kò lábẹ́ fi ṣe. tẹ ẹ bá lẹ fẹ́ wo péèjì wọn kẹjọ wò síra wọn
tí wọ́n bá kọ̀ lórí ìyẹn eléyìí tó torí ẹgbẹ́ torí tí wọ́n sọ ni pé torí pé àwọn ọmọ yìí lọ darapọ̀ mẹ́gbẹ́ ìní ọ̀náìsì ní àtúrí ẹ̀ ń bínú sí wọn wọn ní Dangote fi lé yẹn lọ àwọn ní kò rí bẹ́ẹ̀ o àwọn kan tí ẹlẹ́gbẹ̀rún mẹ́ta sì ń bẹ nínú àkàtà ilé iṣẹ́ ẹ̀ tó ìjọba ilẹ̀ Nàìjíríà eléyìí tí mo fẹ́ kárí ń bẹ̀ ni pé ọ̀tún ọ̀jẹ̀bi òsì ọ̀jẹ̀bi táyé bá tójú wa bàjẹ́ ẹ̀bi gbogbo wa ni káwọn méjèèjì eléyìí tí Dígí Yádi tó jẹ́ mínísítà fọ́rọ̀ òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ nílẹ̀ yìí òun ló léwájú àwọn tí wọ́n sì fi kún lukùn lójú náà àti jẹ́ pé kí ọ̀rọ̀ wọn mọ̀ bó tẹ́tẹ́ ṣùgbọ́n àwọn méjèèjì ni wọn ò gbà tí wọ́n fà kékọ́rí eléyìí lè mú tẹ̀síwájú kankan balẹ̀ Nàìjíríà bí kò sí pé yóò mú ibú ẹ̀yìn bá wa ni ní pápá jùlọ láàkó tí ilé iṣẹ́ ọ̀nkan náà tó náà tún fapá jánu pé àní máa ta epo ní owó náírà ẹ̀rí pa àwọn ìgbésẹ̀ ọ̀hún ó yẹ kí ẹgbẹ́ Pengazan torí pé ọjọ́ ajé tí wọ́n gbégbèsè ọ̀hún àwọn ẹ̀ka bíi Upstream Petroleum Regulatory Commission àwọn ẹ̀ka Midstream Download Petroleum Regulation àtàwọn ẹ̀ka míì ilé ìtọ́rọ̀ kan ní kíní ọ̀hún ti fẹ́ máa kọlù àti Midstream ni o àti Downstream ni o Petroleum Regulatory Agency gbogbo àwọn ẹ̀ka ló ti ń kàn àwọn tí wọ́n ń kó epo rọ̀bì tẹ́ pé crude oil tí wọ́n ń kó fún Dangote àtàwọn òṣìṣẹ́ wọn lẹ́ka ẹ̀ka. àtàwọn tó ń gbé refined products kó lẹ́yìn ọ̀dọ̀ Dangote. gbogbo wọn ni a ti bẹ̀rẹ̀ sí máa ń ajá rẹ̀ tó wá ti ń fàfikún tiẹ̀ ó ní gbogbo àwọn ẹ̀ka ẹgbẹ́ òṣìṣẹ́ yòókù kí wọ́n wà ní standby wọ́n fẹ́ fọ́ ọgbọ̀ ẹ̀lú jùpọ̀ ọ̀rọ̀ ti ń kọjá ọ̀rọ̀ Dangote nìkan bí kò ṣe pé ìgbésẹ̀ ìjọba torí gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sẹ́ orí ibi tí ń sẹ́ńtàlẹ̀ lórí fuel subsidy ó mi ìpín àti ẹ̀ ń jẹnu owó ìrànwọ́ orí epo yìí nílẹ̀ Nàìjíríà wọn pọ̀ ńlá fi ní àwọn NIA DSS kí wọ́n wádìí ọ̀rọ̀ délẹ̀délẹ̀ gbogbo ẹni tí wọ́n bá kẹ́fìn rẹ̀ kí wọ́n mọ̀ fi àbọ̀ wádìí máa pamọ́ mọ́ ẹni ó bá yẹ kó wà níbi ọgbà àtúnrọ̀ wà torí pé inú gbóhùn yàrá ọ̀bọ ẹ̀wọ̀n lẹ̀kẹ̀ díẹ̀ kí wọ́n ti rú àwọn èèyàn bẹ́ẹ̀ kí ló lè nísinmi. bẹ́ẹ̀ni eré àsápajúdé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àtàwọn Pengazan ó jẹ́ kí òye àtìmọ́lẹ̀ kan díẹ̀ ó tàn sí wa kí lóye àtìmọ́lẹ̀ tó tàn sí wa ò ní wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọ́n fẹ́ sún àwọn aráàlú lẹ́ràn débi tí wọ́n fi máa tẹ̀ mọ́nu fúnjọba àpapọ̀ pé kán dá sọ́bsidì padà torí orí ibi tán ti ń jẹ nìyẹn bí ìgbà tí ìjọba àpapọ̀ gbà jẹ lẹ́nu wọn ìjẹ tán sì ń jẹ àwọn nìkan ni wọ́n ń jẹ ìjẹ tí ò hàn sáráàlú ìjẹ tí ò wúlò fáráàlú náà ni wọ́n ń jẹ látàrí eléyìí àti rí i lára wọn pé ìjà ara tí wọ́n nìkan ni wọ́n ń jà lórí ti Dangote àti pẹ̀lú ọ̀rọ̀ tí Dangote sọ iléeṣẹ́ Dangote sọ wípé àwọn ò fẹ́ gba epo rọ̀bì pẹ̀lú owó náírà mọ́ àwọn tó bá fẹ́ máa rà ó dàbí ẹni pé ọ̀nà àbáyọ ti wà sílẹ̀ yìí torí pé ìpàdé tó lọ́ọ̀rin ti wáyé láàrin àjọ NNPCL àti iléeṣẹ́ Dangote níbi tán ti fi ikùn lukù tán dẹ̀ ti fi ẹnu kò wípé ọ̀dà a tún ti ṣàdéhùn ọdún méjì sí láti máa tà láti máa rà ní owó náírà kì í ṣe dọ́là mọ́. ẹ rí i pé ìgbésẹ̀ ńlá gidi ni tó ra kan sára sí ẹ̀bù pọ̀pọ̀ Dangote àwọn adarí ibẹ̀ àti àjọ elépo rọ̀bì nílẹ̀ NNPCL pé wọ́n kó akínṣe torí tẹ́ ẹ̀ bá gbàgbé ìgbésẹ̀ ọ̀hún kan náà lọ yọ ẹni tó jẹ́ non-executive chairman ní NNPCL Akínyẹ̀lú rẹ̀ bàbá ìyẹn bàbá ààrẹ ni wọ́n jẹ́ wọ́n sì jẹ́ ní tó mọ̀tẹ́mọ̀lé ní ẹ̀ka iléeṣẹ́ elépo rọ̀bì òun ló yẹ Kyari tó jẹ́ ọ̀gá NNPCL tó yọpọ̀ ńpò tó jẹ́ general manager wọn níbẹ̀ nígbà náà lọ ìyẹn CMD gbogbo àwọn ìgbésẹ̀ yìí àwọn ilé ọ̀gbọ̀n tó jẹ́ kí irúfẹ́ bí òtún sọmọ lọ́wọ́ àwọn torí pé ààrẹ pa á láṣẹ ni àṣẹ lọ́ba máa ń pọ̀ bẹ́ẹ̀ dábàá ó ní ẹ máa ta epo rọ̀bì fún iléeṣẹ́ aládàáni kì í ṣe Dangote ló wà specific about o àwọn tí ń rìn fà lábẹ́lé wọ́n pọ̀ o bẹ́ẹ̀ni àwọn oníkéékèèké wà ń bẹ o gan gidi ó ní gbogbo ẹ máa tà fún ẹ ní owó náírà kó wọ́n fi dọ́là máa ra epo rọ̀bì nílẹ̀ Nàìjíríà ìgbésẹ̀ eléyìí ó jẹ́ kí owó epo ó jẹ́ kójú ọjà go wà competitive kò ní jẹ́ pé àwọn tí ń lọ ọkọ̀ lókè òkun àwọn tó ń gbowó subsidy tó wá jẹ́ kí ọ̀run ọmọ ìwọ̀jọba tó rùn bá dẹ̀ tí ń wọ̀jọba bẹ́ẹ̀ ni wọ́n mọ wàràlú ntàràlú òrìlì ìdá wọn ọmọ dáadáa rè irúfẹ́ ìgbésẹ̀ tí bẹ́ẹ̀ ni àwọn ilé ìtura wọn ní wọn ti padà sórí pé wọn máa tún ta epo fún wọn ní owó náírà yẹn ní crude oil Dangote náà ti bá ti ń gbà yóò tún máa wá ta ó ti ní kankan wá máa gbó wọn padà kọ́sítọ́mà o ẹ lọ tó rọ́ọ̀nì 28 ló ní yóò gbéra sọ tọ́jú ọjọ́ ìsinmi tó kọjá yìí ní ìsìn báyìí lọ́jọ́ ajé wọn ti fi orí ìkòkò wọn ti fi ṣe eléyìí tí mú kí gbèsè wà pé owó epo tó padà sí bó ṣe wà yóò tó máa já lọ lè padà sí eléyìí tí ó mú kọjọ wájú rẹ̀ àti ìgbà yìí rọrùn tó mójú ọjọ́ arílẹ̀-èdè ètò ọrọ̀ ajé kò tún dá sílẹ̀ Nàìjíríà. lágbára Ọlọ́run tó akandọ̀rọ̀ Awikonko kì í dùn kọ́ pọ̀ sókè ló gé ṣe bẹ̀tẹ̀ nílẹ̀ tó ní
lórí ètò yín ètò ọjọ́ abẹ fún tòní ìyàyín náà láti máa sẹmẹ àfẹnu ẹtìlẹ bí èbó fẹnu ọkọ tilẹ̀. bẹ́ẹ̀ni lágbára Ọlọ́run àtún láǹfààní àti tún pàdé fún àkọ̀tun ètò yín ètò wa ọjọ́ abẹ mo ń dágbére ti kúkọ́ tàrùn kọ́ pé àtún láǹfààní àti tún pàdé lágbára Ọlọ́run Àkàndọ̀rọ̀ Àwíkòǹkò ńlọkọ tèmi ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ojú yín ò ní fọ́ etí yín ò ní di láṣẹ Èdùmàrè. bẹ́ẹ̀ ni Olútáyọ̀ Fáṣínà ló kọ tíbi náà jẹ́ o ìyókù ó tún dọjọ́ mi ẹ ṣeun tẹ̀ ń tẹ́tí sí wa.